إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلوات ربي وسلامه عليه، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أقول فوالله سبحانه وتعالى وأتريك أتيك فوالله محمد صلى الله عليه وسلم ìkẹ́ àti ọlọ́run tí a tọrọ kọ́ máa rán yà nábì nìkan kan bá wọn ará ilé rẹ̀, kan bá wọn sàhábà àti gbogbo àwọn tó wá ń tọ́jú ànábì Muhammad sallallahu alaihi wasallam níjọ́ al-qiyamah. Eléyìí ni àlàyé hadith ẹlẹ́ẹ̀kẹfà níbi tírà yìí tí a ń ṣàlàyé fúnra wa. Òun náà ni tírà Umdatul Ahkam. Ní ọjọ́ tí a ṣe àlàyé hadith yìí, àwọn kádàrá kí a kárí bí ṣe recording rẹ̀. So látàrí pé àwọn àtàwọn ń follow wa lórí page yìí, so kó má lè bá bọ́ fún wa ibi tí a ti mọ́sálásí tí a ti máa ń ṣàlàyé rẹ̀, la fi wá ní kí a ṣe fún wa ká fi gbóngbóng mú kálẹ̀. So ká wá share rẹ̀ kó lè bá yẹ sí pé àǹfààní tí hadith yìí náà kò ní bọ́ fún wa pẹ̀lú àyè tí ń ṣe àwọn àlàyé tó ti síwájú. Hadith náà wá báyìí pé hadith ẹlẹ́ẹ̀kẹfà, an Abi Hurayrata radiyallahu anhu anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala idha shariba al-kalbu fi ina'i ahadikum falyaghsilhu sab'a. Rawahu al-Bukhari wa Muslim wal muslimin ulahunna bit-turab. Hadith yìí, Imam Abu Hurairah ni wọ́n gba hadith yìí wá. Wọ́n ní ká Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wá lọ́jọ́ kan báyìí pé idha shariba al-kalbu fi ina'i ahadikum, tí ajá tó bá mu nínú aha ẹnì kọ̀ọ̀kan yín, falyaghsilhu sab'a, kó yá rí pé òun fọ̀ ní ẹ̀ẹ̀méje. Eléyìí ó ń túmọ̀ sí pé ajá tí a rí yìí nǹkan ẹlẹ́gbin ni, tó yẹ pé ó yẹ kí a gbìyànjú láti jẹ́ kó má máa fi ẹnu kan àwọn nǹkan wa. Tó bá fẹ́ ẹnu kan rè, eléyìí ń túmọ̀ sí pé nǹkan yìí tó tẹnubọ̀ nínú àwọn aha wa yìí, a gbìyànjú láti fọ̀ ní ẹ̀ẹ̀méje. Imam Muslim àwọn tó wá gba àlàyé hadith wá, tó yẹ sí pé àwọn tó ní àlékún lórí riwaya tí àwọn gbà wá. Àwọn ní pé ulahunna bit-turab. Ètò yẹ sí pé alákọ̀ọ́kọ́ rẹ̀, òun náà ni a jẹ́ kí ó jẹ́ pé ìyẹ̀pẹ̀ lákọ̀ọ́kọ́ ti fọ̀ alákọ̀ọ́kọ́, ká tó wá fi omi fọ̀ ní ẹlẹ́ẹ̀keje tí ó kù. So eléyìí ó ń túmọ̀ sí pé ìyẹ̀pẹ̀ ló kọ́kọ́ síwájú, lẹ́yìn rẹ̀ la tó wá fi omi fọ̀ ní ẹ̀ẹ̀mẹ́fà tí ó kù. Wọ́n tún wá gbà wá, Imam Muslim náà tún gbà wá lára ìlú hadith yìí nínú tírà yìí náà, Umdatul Ahkam yìí náà ni. Wọ́n ní walahu fi hadith Abdullah ibn Mughaffal radiyallahu anhu anna Rasulullahi sallallahu alayhi wa sallam. Wọ́n ní kí Ànábì Muhammad sallallahu sọ wáyé pé idha walaga al-kalbu fi ina, tí ajá tí ó bá ti ẹnu bọ aha ẹnì kọ̀ọ̀kan yín. Eléyìí ń túmọ̀ sí pé al-wulugu rẹ̀, kí èèyàn ti ẹnu bọ nǹkan, ó rinlẹ̀ ju kí èèyàn mú nǹkan lọ. Tó ń túmọ̀ sí pé tó bá yẹ pé ó mú náà ni àbó tẹnu bọ̀ náà ni, kó dà kó má mú nǹkan kan bẹ́ẹ̀, àbí kò tiẹ̀ sí nǹkan kan náà nínú omi inú aha yẹn tó yẹ kó kàn tẹnu bọ̀ lásán náà ni, tó yẹ kó mú nǹkan kan bẹ́ẹ̀. Eléyìí ń túmọ̀ sí pé a fọ̀ ni. Wọ́n ní faghsilhu sab'a marrat, ẹ rí wípé ẹ fọ̀ ní ẹ̀ẹ̀méje. Wa'affiru thaminata fit-turab, kẹ wá jẹ́ kí ẹlẹ́ẹ̀kẹjọ yìí kó jẹ́ pé ẹ fọ̀ pẹ̀lú ìyẹ̀pẹ̀. Eléyìí ó ń túmọ̀ sí pé riwaya eléyìí ó ń túmọ̀ sí pé omi la fi fọ̀ ní ẹ̀ẹ̀méje, a wá jẹ́ kí ìyẹ̀pẹ̀ kó jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ. Nínú àwọn àǹfààní tá a rí mọ́ níbi hadith yìí, òun náà ni pé hadith yìí ń tọ́ka sí fún wa wípé ẹ̀gbin ajá rè nínú àwọn nǹkan ẹlẹ́gbin tó lágbára púpọ̀ ní, tó yẹ ká gbìyànjú láti lè máa jìnnà sí. Tó jẹ́ sí pé tẹ́gbin rẹ̀ bá ṣẹlẹ̀, nǹkan tó yẹ ká ṣe, òun náà ni pé a fọ̀ nǹkan náà ní ẹ̀ẹ̀méje. Nínú ọ̀rọ̀ tó yẹ kó dẹ̀ tún yẹ ká lọ mọ̀, òun náà ni wípé nínú òfin Ọlọ́run subhanahu wa ta'ala, ó lẹ́tọ̀ọ́ pé kí a mú ajá, kí a mú máa fi ṣọdẹ, àbí ká fi máa ṣọ́ ilé. So eléyìí kò sí aburú ńbẹ̀ gẹ́gẹ́ bá ṣe rí pé Islam gbà wá láyè láti ṣe eléyìí. Eléyìí náà
tó bá ń túmọ̀ sí nǹkan kan, ó túmọ̀ sí wípé Islam rèé tó bá ní a má ṣe nǹkan, ó tún máa ń fi ààyè rẹ̀ lẹ̀ fún wa láwọn ìgbà míì pé eléyìí ó lẹ́tọ̀ọ́ kí a ṣe. Ló fi jẹ́ sí pé àfi kí a gbọ́ Islam yé lódidi ká má mú un láàbọ̀. Tá bá gbọ́ yé lódidi, a mọ̀ wípé àwọn agbègbè kan wà tó jẹ́ sí pé ìgbà míì wà Islam lè ní ká má ṣe nǹkan bí báyìí, ṣùgbọ́n a jẹ́ pé ní àyè báyìí nǹkan tí a lè ṣe ni. Eléyìí ní nǹkan tó yẹ ká tún lọ mọ̀, òun náà ni pé àṣà tí ó káàkiri lónìí lọ́dọ̀ àwọn Mùsùlùmí tó jẹ́ pé a rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń pera wọn ní Mùsùlùmí tó jẹ́ sí pé wọ́n wá máa mú ajá ní nǹkan tó jẹ́ sí pé wọ́n fi máa ṣe nǹkan ọ̀sìn tó jẹ́ kí wọ́n máa gbé sínú ilé, wọ́n máa fara yíra, wọ́n máa jọ máa jẹ, wọ́n á jọ máa mú, wọ́n á sọ, ó kódà ẹlòmíì á tún máa tọ́jú rẹ̀ ju ọmọ lọ. Eléyìí kò sí nínú àṣà àwọn Mùsùlùmí. Àṣà àwọn tí ò kí ń ṣe Mùsùlùmí, òun ni eléyìí. Abala ibi tí Islam ti gbà wá láyè pé ká ti máa lo ajá, òun náà ni a sọ fúnra wa yẹn. Abala pé ká fi máa ṣọdẹ àbí ká fi máa ṣe ìṣọ́lé. So eléyìí ni àwọn abala tí Islam gbà wá láyè rẹ̀ láti lè máa fi lò. Eléyìí náà tún wá wà nínú hadith yìí, ibi táwọn àfáà tún ṣàlàyé pé ṣé ó wá lẹ́tọ̀ọ́ pé ká má lo yẹ̀pẹ̀, pé ká lo nǹkan míì nínú àwọn nǹkan tí a fi máa ń fọ nǹkan mọ́ gẹ́gẹ́ bí ọṣẹ àbí àwọn nǹkan míì náà ni. Eléyìí àwọn àfáà wọ́n ní ìyapa ẹnu lé lórí. A rí nínú wọn tán sọ wípé àfi dandan pé ká lo iyẹ̀pẹ̀ ni. So a sì rí nínú wọn tó jẹ́ sí pé wọ́n sọ wípé iyẹ̀pẹ̀ ó kàn mú wá látàrí pé òun ni ó wà ní ayé ìgbà Ànábì Muhammad sallam ni pé a lè lo ọṣẹ àbí ká lo àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tí a fi máa ń fọ nǹkan mọ́. Ṣùgbọ́n èyí tó fi ń rinlẹ̀ jù lọ́rọ̀ àwọn àfáà, òun náà ni pé kí a lo iyẹ̀pẹ̀ ni tó padà wá. A padà rí nínú àwọn ọ̀dọ̀ àwọn onísáyẹ́ǹsì tó jẹ́ pé wọ́n padà ń sọ pé àwọn ẹ̀gbin kan ó wà níbi ẹnu ajá tó jẹ́ sí pé kò sí nǹkan tá lè fi fọ̀ tó fi lè yanjú, òun náà ni kí a fọ̀ pẹ̀lú iyẹ̀pẹ̀ lọ. So eléyìí wá ń túmọ̀ sí pé káwọn sáyẹ́ǹsì gan tí ẹ̀ mọ́ sọ náà, àwa ti gbọ́ sami'na wa ata'na, a ti gbọ́ a ti gbà sẹ́nu Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó òun ló ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó bá sì sọ̀rọ̀ fún wa, àwa máa ń tẹ̀lé ni, a máa ń juwọ́lẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ náà ni. So táwọn náà bá tún wá dé, tí wọ́n bá tún wá ní pé bẹ́ẹ̀ náà ni, ó fi ń jẹ́ sí wípé Ànábì wa náà la yantiqu 'anil hawa in huwa illa wahyun yuha. Ànábì wa ò kí ń ṣe onífẹ̀ẹ́ inú, kì í sọ̀rọ̀ kankan nínú ọ̀rọ̀ tó bá kàn bọ́ sí lẹ́nu. Àfọ̀rọ̀ tó jẹ́ sí pé wá pọ́lọ́run subhanahu wa ta'ala bá fi ní wàyí pé kí kó sọ ni. Nínú ọ̀rọ̀ tá tún gbọ́ inú àǹfààní tá tún mú nínú hadith yìí, òun náà ni wípé dandan ni pé kí nìyẹn pé kí a fọ aha wa tí ajá bá tẹnu bọ̀. Torí pé hadith yìí ó wà pé kí nìyẹn faghsiluhu, ẹ fọ̀. Al-amru sì rí nǹkan tó bá ń túmọ̀ sí ọ̀ranyàn rí, a máa túmọ̀ sí ọ̀ranyàn náà ni. Àfi tá bá tó rí nǹkan tó bá yí nǹkan náà kúrò ní ọ̀ranyàn. So ọ̀ranyàn náà ni nǹkan yìí la máa jẹ́ tó dẹ̀ jẹ́ sí pé a gbọdọ̀ lò fún ọ̀ranyàn rẹ̀ náà ni. Nínú abẹ́ eléyìí, òun náà ni wípé a gbọdọ̀ lọ mọ̀ pé ọ̀ranyàn ni pé kó jẹ́ pé ẹyọ kan ńbẹ̀, òun náà ni a jẹ́ tó ní yẹ̀pẹ̀. Àwọn èyí tó kù nínú rẹ̀, omi là á lò. Ẹyọ kan nínú rẹ̀ náà ni iyẹ̀pẹ̀. Tá bá sì ti fi iyẹ̀pẹ̀ fọ̀, a rí pé àwa fi omi fọ̀. Ló fi jẹ́ pé hadith tí Imam Bukhari gbà wá tí àfáwà Muslim táwọn náà tún gbà wá, àwọn ní pé ulahunna alákọ̀ọ́kọ́, ó túmọ̀ sí pé tá bá ti fi iyẹ̀pẹ̀ fọ̀ alákọ̀ọ́kọ́ yẹn, a ti máa fi omi fọ̀ àwọn èyí tó kù lọ ni. Ṣùgbọ́n ká ní pé a lọ fi iyẹ̀pẹ̀ fọ̀ ní ẹlẹ́ẹ̀keje, àwọn kan sọ pé a tún máa padà tún nídìí omi náà ni. So eléyìí nínú àwọn nǹkan tí ó yẹ kí a gbọ́yé ni. Ọlọ́run subhanahu wa ta'ala kí kó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. Eléyìí wá rèé, a tún wá gbọ́yé nínú hadith yìí bákan náà tó hadith àǹfààní tó pọ̀ ló wà nínú rẹ̀. Òun náà ni wípé nínú rìwáyà mi, a rí wípé òun ní pé kó jẹ́ ẹ̀ẹ̀mẹ́jọ. So ó túmọ̀ sí pé bó ṣe lè jẹ́ sí pé ó lè jẹ́ ẹ̀ẹ̀méje náà ni ó lè jẹ́ ẹ̀ẹ̀mẹ́jọ. Ó kàn jẹ́ sí pé èyí tó fi ń dáa jù náà ni kó jẹ́ sí pé a mú iyẹ̀pẹ̀. So a fi iyẹ̀pẹ̀ yẹn po omi papọ̀ so ká tó fi fọ̀. So àwọn àfáà sì ṣàlàyé fún wa. So ó dẹ̀ wà nínú àlàyé táwọn àfáà mú wa lórí hadith yìí pé ká mú omi ká po iyẹ̀pẹ̀ yẹn pẹ̀lú omi kí a fi fọ̀. So a fi jẹ́ kí nǹkan tí a fẹ́ gbà lérò kó lè bá fi mọ́ yẹn kó lè bá fi mọ́ dáadáa. Eléyìí ni àwọn àlàyé tó jẹ́ sí pé ó yẹ kí a gbọ́yé. Ọlọ́run subhanahu wa ta'ala
ní ṣókí tí ara sọ yìí, Ọlọ́run kó yẹ kó ṣe wá láǹfààní, kó dẹ̀ ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa, kó ṣe wá lọ́kàn nínú àwọn tá a mọ gbọ́rọ̀ Ọlọ́run wa tá sì mọ tẹ̀lé, tó ṣe wá lọ́kàn nínú àwọn tá a mọ gbọ́ nǹkan tí wọ́n bá ní ká má ṣe tá sì gbìyànjú láti gbìyànjú láti mọ jìnnà sí. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Innal